Àdánjá ṣojú fọmọ ẹyẹ ó gbà bọ̀dé eku. Ọjà ṣojú fọmọ eku ó gbà bọ̀dé ẹyẹ. Ṣekúṣẹyẹ ọ̀ṣoko ṣáká ọ̀ṣàkà ń ṣoko. Bí wọ́n máa jọ́ ṣàká kó jọ́ ṣàká. Tí wọ́n máa jẹ́ òṣoko kó jọ́ ṣòko. Ìwú lọ ṣàkà ń ṣoko. Àdán farajọ eku. Ó fìyẹ́ jọ ẹyẹ. Tó bá ní àdán o, àwọn ẹyẹ wọ́n fẹ́ ṣe mítìnì. Adébẹ̀ á ní ìyẹ́ mi ní o, ẹyẹ ni mí. Tó bá di pé àwọn eku fẹ́ ṣe mítìnì, á tún lọ síbẹ̀. Ó pé rẹ̀ ní Yorùbá Nation sọ̀rọ̀sọ̀rọ̀. Yes, I've seen many of your videos where you were speaking for Yorùbá Nation. Ṣé ká sọ pé o mọ̀ tán ni? Àbí ká sọ pé o ṣera ẹ̀? Ẹ bá mi wo fídíò yìí. Ọmọ Yorùbá Nation àti kẹran mérò. Àmọ́ kò sí wàhálà. Bó ṣe máa ṣó lẹ́yọ kọ̀ọ̀kan náà lélẹ̀. Àwọn ìyá tó ju fídíò yìí sí mi, èmi ò kàn fẹ́ play ẹ̀. Torí tí èèyàn bá ti jù lọ, èèyàn ti jù lọ ni. Ṣùgbọ́n òyà yẹn sọ pé Yorùbáwùyí, ó mọ̀ wípé ó sọ pé ó ṣe kíní fún future reference ni, torí àwọn ọmọ wa lọ́jọ́ iwájú kó lè wà lákọsílẹ̀. Kó má jẹ́ wípé nígbà tó sọ̀rọ̀ yìí, ta ló sọ sí. Èmi mọ̀ pé ọmọkọ́mọ tó bá ti fẹ́ jogún kógún. Ìtànkítàn ní irú wọn máa ń pa. Ibi tó bá yẹ ti sí baálé ilé mọ́. Lọmọ kékeré ti máa ń bèrè ìtàn ẹran. Ẹ gbọ́ fídíò yìí ná. Kó tó di wípé mo wá sọ̀rọ̀ lé. Ẹ ká kọ́kọ́ máa gbọ́ díẹ̀díẹ̀ sọ̀rọ̀. Èmi ń sọ pé Nàìjíríà torí Nàìjíríà ló kọ́kọ́ wà kó tó di pé Yorùbá dé. Káyé jẹ́ kẹ́nìkan tàn wá jẹ. Àmọ́ ibi tá à ń lọ. Ẹ má ṣẹ́jú sí èrò mọ ibi tó ń lọ. Ẹ má ṣẹ́jú sí màlẹ́kà máa wọn tó fẹ́ jà fún. Ṣé ó yé yín? Orílẹ̀ tájọ wà ìwé tó bá ń wá rere ẹ̀ á máa tù wá lára ni o nílé dókè òkun. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá ibi ẹ̀ wọn ò ní jèrè nílé wọn ò ní jèrè lóko. Dúró ń bẹ̀. Kí ni mo sọ fún yín? Gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ jogún kógún, ìtànkítàn nírú wọn máa ń pa. Bóyá kí náà porúkọ ẹ̀ náà, bóyá àpótí ẹ̀rí Násárẹ́tì. O lè má mọ̀. Jẹ́ n sáré fi yí ẹ díẹ̀. Wípé Nàìjíríà, we were all amalgamated by Lord Lugard àti girlfriend ẹ̀ ní 1914. Ó lè má yí ẹ. Wípé Lord Lugard ló wá láti ìlú ẹ̀. Lólóhùn rí kinní kan Niger area. Ó lóhùn detect river Niger. Ló fi sọ ní Niger area tí wọ́n wá gé títí tó fi di Nàìjíríà. Definitely omi yẹn ti wà ńbẹ̀ kó tó di pé Lord Lugard dé. Ntí ó bá síbẹ̀ yìí ò kí ń detect ẹ̀. 1960 ni wọ́n pe Nàìjíríà ní Nàìjíríà. Which means pé 2024 tá wà yìí, Nàìjíríà gan January la wà kò tí ì pé 64 years. Nigeria celebrated their independence on October 1st, 2023 as almost 63 years. The independence let's say independent, but we are still depending on the Oyinbo people, borrowing money from them. Àṣìyíyá owó lọ́wọ́ wọn. Òmìnira tó wà ní Nàìjíríà dà. Ṣé Nàìjíríà ti dá dúró? Tó bá wá mọ̀ kí n jẹ́ kó yé ẹ. Tọ́mọdé ò bá bá tàn, ó máa ń bá àrọ́bá ni. Àrọ́bá ni bàbá ìtàn. Ó ní Nàìjíríà ó ju Yorùbá lọ. Ilẹ̀ Yorùbá. Lọ wo. Ọdún wo ni Ọ̀rànmíyàn kábíyèsí o ló jẹ ní Ọ̀yọ́? O lè rántí ọdún yẹn. O rántí. Àbí o kàtàn débẹ̀. Àbí o wá rẹ́ni sọ fún ẹ. Àwọn archaeology wọ́n ní wọ́n rí orí kan, orí èèyàn tí wọ́n sin ní ihò eléérú. Bóyá kó lọ béèrè àbí kó lọ wò nílẹ̀ Yorùbá. Àwọn kan ní orí yẹn ti lò 13,000 years. 13,000 years. Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. 13,000 lọ́nà mẹ́tàlá. Orí yẹn ta ló bí?
lẹ́ni tó bí orí yẹn. Even àwọn ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa. Muhammad was born 520 AD after the death of Jesus Christ. And even Jesus Christ just 2,000 years ago. Yorùbá dẹ̀ ti ń ṣe ẹ̀mí. Tí ó bá wá yẹ ká tún wá mú wá sísàlẹ̀ díẹ̀. Àwọn Síjúadé, Olúbùṣe. Ọdún wo làwọn ti wà láyé? Ọba Aládìgbòlú Aláàfin Ọ̀yọ́ ńkọ́? Ìgbà wo l'Ògún, Èṣù, Ọbàtálá, Ọbàtáàṣà? Ìgbà wo làwọn Ọya exist? Ṣé wọ́n gbọ́n tó ń jẹ́ Nàìjíríà? Torí Amáláàní sọ̀rọ̀, ẹ kò máa múyàn sọ̀rọ̀ ni. Èmi ò fẹ́ gbin sí o because ọ̀rọ̀ yìí, ohun tí èèyàn bá ti jù lọ, èèyàn ti jù lọ ni. Tí ó bá sáwọn èèyàn tó sọ pé for reference, for future reference, káwọn ọmọ wa máa dàgbà bá rúùtàn kìtàn tó pa yìí. Torí pé o fẹ́ jẹ ogún kógún. And many people are telling me pé o belongs sínú Yorùbá nation. Many people see ẹ, wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ajìjàgbara fún ilẹ̀ Yorùbá. Kó má máa di ọjọ́ iwájú káwọn wa máa sọ pé ara àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá ló sọ wípé Nàìjíríà ju ilẹ̀ Yorùbá lọ. Though men looking at you, àwọn kan ló jọ Hausa, àwọn kan ló jọ Fúlàní. Wọ́n yẹ sọ nìyẹn. I need to tell you, I mean, mouthpiece àwọn èèyàn lèmi jẹ́, speaker àwọn èèyàn ni mo jẹ́. Mouthpiece wọn ó yẹ kí n sọ síta fún ẹ bí wọ́n ṣe sọ. Wọ́n ní lùkẹ́ gan òjò lùkù Yorùbá. Torí ọmọ Yorùbá gidi. Ọmọ Yorùbá àtàtà tó wà nílẹ̀ Yorùbá, tí wọ́n bí sílẹ̀ Yorùbá, tí wọ́n fi àtọ̀ Yorùbá bí. Kò ní parútàn tó pa yẹn. Bọ́mọdé ò bá bá tàn, ó máa ń bá àrọ́bá ni. Nítorí pé àrọ́bá tó ń wò yẹn, bàbá ìtàn ni. Ó lè béèrè, kí ló ṣẹlẹ̀? Ìgbà wo ni Yorùbá dé? Ó lè má mọ̀. Wọ́n náà wo ilẹ̀ eléru tí wọ́n, ihò eléru tí wọ́n sọ. Tí ò bá tún wá jìnà. Bí ṣe ń wo èjì ẹ̀ yìí, wàá rí picture Awólọ́wọ̀ rí. Àbọ̀ rí picture Awólọ́wọ̀ rí. Bàbá Nìkẹ́nẹ́. Bàbá Nìkẹ́nẹ́. Ọkọ Dídé Olú Ìdòwú of their blessed memory. Wàá ti gbọ́ nípa Bàbá Jákàndé. Of their blessed memory, gbogbo àwọn tó ti lọ níwájú. Adékúnlé Ajásìn ńkọ́? Ṣìbọ́lá Ìgè ńkọ́? Ìgbà wo ni wọ́n bí wọn? Ṣégbà tí wọ́n bí àwọn yẹn? Ṣé wọ́n wà lọ́mọ 1960 ni? Or were they not Yorùbá before they become Nigeria? They were Yorùbá people and they are still Yorùbá. Even many people tí wọ́n wò mí, many of them from 1960. Yorùbá ni wọ́n kí wọ́n tó di Nigeria. We were amalgamated. We were strictly amalgamated. Wọ́n tọ́ àwọn bàbá, wọ́n tíríkì wọn. Láti máa jẹ́ kí a máa káṣí wà lábẹ́ ẹrú. Àwọn bàbá torí irú yín náà lèmi ṣe ń jáde. Lọ káàkiri, lọ gbá lọ àwo láti máa lọ bẹ̀rẹ̀ àwọn ìtàn ilẹ̀ wa. Ogún kógún ló fẹ́ jẹ. Ìtànkítàn ló máa pa. Ẹja gbọ̀n. Mọ bí tẹ́ ń lọ. Nàìjíríà ló kọ́kọ́ wà kí Yorùbá tó wà. Mọ bí tẹ́ ń lọ. Kó má ṣẹ́jú sérò. Èrò wo ni wọ́n ń ṣẹ́jú sí? Bí yà ká tún ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Sọ̀rọ̀ sókè. Èmi mo sọ pé Nàìjíríà, torí Nàìjíríà ló kọ́kọ́ wà kó tó di pé Yorùbá dé. Káyé jẹ́ kẹ́nìkan tàn wá jẹ. Àmọ́ bí tá ń lọ. Ẹ má ṣẹ́jú sérò, èrò mọ bí tó ń lọ. Ẹ má ṣẹ́jú sí màlẹ́kà máa wọn tó fẹ́ jà fún. Ṣé ẹ ti gbọ́? Ẹ̀yin Yorùbá nation tí guy yìí wà nínú platform yín. Ẹ̀yin ọmọ Yorùbá gidi. Tẹ́ ṣì believe pé ẹni yìí ń jà fún Yorùbá nation. Ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́. Comment section lẹ ti máa gbọ́. Ara àwọn tí ẹ ń kà mọ́ agitator lẹ Yorùbá nìyí o. Ó ní ẹ yé tàn wá mọ́. Ó ní ẹ má ṣẹ́jú sérò, èrò mọ bí tó ń lọ. Tí ò bá sí Yorùbá nation tí wọ́n pariwo ni, tá a gbọ́ pé òun náà sọ̀rọ̀ nípa Yorùbá nation, èmi lè má mọ̀. Ẹ̀yin lè má mọ̀. Èmi lè má follow ẹ̀, ẹ̀yin lè má follow ẹ̀.
eléyìí sìn ó ti jẹ́ kó yé wa pé ibo ni pàdé ọlọ́jà pẹ̀lú asánwín. Ó ní ká má ṣẹ́jú sérò, èrò mọbi tó ń lọ, níbo lèrò ń lọ. Ẹyẹ tàn wá mọ́, àmọ́bi tá ń lọ, ta ló ń tàn yín? Yorùbá nation will come to pass. Ní àṣẹ Elédùmarè, ó máa wá sí ìmúṣẹ. Ọmọ ò kì í yan ìyà kó yan kú. We cannot continue this way. If you are trying to get any or to gain anything from Nigeria politics of today, my dear, bọ́lẹ̀ ń bẹ̀. Even Tinubu is trying all his best to do this, to do that, láti máa sáàkì àwọn kan, láti máa ṣe kíní kan. He is just joking. After the 4 years or 8 years of Baba Tinubu, kí ló máa jẹ́ fate ọmọ Yorùbá? Àwọn Gàmbàrí fọwọ́ lẹ́rán sí, wọ́n wo ohun tí Tinubu ń ṣe. Ó rí pé wọ́n sọ̀rọ̀ tó mọ̀ pálágbárí ni Tinubu. He's a very smart man. They know he can do and undo. Wọ́n mọ ohun tí Tinubu lè ṣe. Wọ́n mọ ohun tó fẹ́ ṣe. Bó tẹ̀ jẹ́ wípé ó tàn wọ́n wọbẹ̀ ni. Àwọn náà ti wò wípé atọ́nidó ẹ̀kan ló máa ń tọ́nidó mọ́. Táwọn Gàmbàrí bá wá gbà tán, do you think any Yoruba will come up again? Láti wá lo style Tinubu and they shake leg, they shake. Àbẹ́ni Yorùbá kan tó máa dán ẹnu fún wọn. No! They played Tinubu gẹ́gẹ́ bí Gàmbàrí, and Tinubu played them back gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ipe Yorùbá ló máa ń nóṣó tí kùn ẹ̀ máa ń dọ̀bálẹ̀. Yorùbá, tẹ́ bá ní kí lẹ wí. Ṣé ẹ gbọ́n tá wí? Wọ́n á lá gbọ́n tẹ́ wí. Ṣé ẹ gbà? Wọ́n á lá gbà. Tó wá di lọ́la pé ṣe bá bí yín ẹlẹ́gbọ́ á gbọ́. Nígbà tẹ́ sí òdùn wá. Ẹ dẹ̀ sọ pé ẹ gbà, ẹ á gbà. Torí ẹ̀yin lẹ́ni ká gbà, á dẹ̀ ti gbà. Torí ẹ jẹ́ ká lọ lé lọ rówó. Yorùbá ló ní làákàyè jù. So after this, you are trying one of time tiẹ̀. One of the time kan láti gain popularity or any sympathy from àwọn olóṣèlú. Fine. Ṣùgbọ́n kí n rán létí o, èyàn kì í jẹ méjìlá bá àlàdé. O ò lè joyè ṣọ̀ṣún ṣòsì, má bà bì kan jẹ́. Torí ẹ̀dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá nation jẹ́. Pé kó má ṣẹ́jú sérò, èrò mọbi tó ń lọ. Ta ló ń ṣẹ́jú sí ẹ? Ṣọ́kà wá nílẹ̀ Yorùbá, wọ́n láàpè. Ṣùkẹ̀. Àṣà tí ò ní kan. Púẹ̀. Sọ̀rọ̀. Kò yé wọn, kó ṣàlàyé fún wọn. Orílẹ̀ tájọ wà, ìwọ ẹni tó bá ń wá rere ẹ̀, a máa tù wá lára ni o, nílé lókè òkun. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá ibi ẹ̀, wọn ò ní jèrè nílé, wọn ò ní jèrè lóko. Àṣẹ. Torí ìyẹn jẹ́ ti àwọn olóṣèlú tí wọ́n ń ba ilẹ̀ jẹ́. Àti gbogbo ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá pátá. Which I know, bóyá wà láàrin wọn o, àbó wà láàrin wọn. Comment section láti máa rí èsì. Ìyẹn jẹ́ ti yín. Kó máa jẹ́ ti ẹ̀yin méjèèjì. Gbogbo tó bá ń fẹ́ rere lẹ̀, á ṣe rere. Ẹ̀kọ́ àkọ́sórí inú Bíbélì ni. Gbogbo tó bá ń wá ti ìṣubú Jerusalem yóò ṣe rere. Gbogbo tó bá ń wá dùn Jerusalem yóò ṣe rere àbí? Ìyẹn ò kì í ṣèpè lọ́dọ̀ tèmi. Torí èmi ò fẹ́ kí ilẹ̀ bàjẹ́. Ilẹ̀ bàbá tèmi ò lè ní bàjẹ́ lọ́dọ̀ tèmi. Never. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Èmi ò dẹ̀ ní ìyá ọ̀dàlẹ̀. Mi ò ní jẹ́ òṣòkò ṣáká tàbí ọ̀ṣàkà ṣoko. Ọjà ṣojú fọ́mẹyẹ. Ó gbà bọ́dé eku. Àdánjà ṣojú fọ́mẹyẹ. Ó gbà bọ́dé eku. Àdánjà ṣojú fọ́mẹku. Ó tún gbà bọ́dé ẹyẹ. Àdánjà ṣojú fọ́mẹku. Àdán gbà bọ́dé ẹyẹ. Àdán ò ṣekú ṣẹyẹ. Tó bá ń ka eku, eku làdán. Torí ẹ̀ náà dàbí eku, ara ẹ̀ dàbí ara eku. Tó bá ń ka ẹyẹ, àdán á tún bọ́ta. A ní èmi rèé o, mo ní ìyẹn lápá mo lè fò. Àdán ó ń ṣe aṣojú fọ́mọ ẹyẹ, ó ń gbàbọ̀dé fẹ́ku. Ó ń ṣe aṣojú fọ́mọ eku, ó ń gbàbọ̀dé fẹ́yẹ. Labalábá ni irú yín. Kò ṣe kòkòrò, kò ṣẹyẹ. Àwọn òbínú o, ire tó wú, torí ire ni, á ṣẹ síbi tó yẹ kó ṣẹ sí. Tó bá dẹ̀ wò pépè náà ni,
á ṣe síbi tó yẹ kó ṣe sí. Ọ̀ṣàkà ń ṣoko ní ò dá o, òṣòkò ń ṣáká ò dá. Bẹ́ẹ̀ bá jọ́ ṣàká. Tó bá dẹ̀ máa jó ṣòkò náà jẹ́ òṣòkò. Èwo lo Ọ̀ṣàkà ń ṣoko, òṣòkò ń ṣáká. Ẹlẹ́nu méjì bí ọ̀bẹ. Ọ̀bẹ yìí lẹ́nu méjì, ọ̀bẹ tó bá lẹ́nu méjì ó ti dìdà nìyẹn. Idẹ ẹlẹ́nu méjì pérégede ló máa ń fa àkọ̀yà. Ó ṣọ́ọ̀kì lọ́yìn tún sọ. Ẹlẹ́nu méjì bí ọ̀bẹ. Ọ̀bẹ yìí lẹ́nu méjì, ọ̀bẹ tó bá ti lẹ́nu méjì ó ti di idà ni. Idà tó bá lẹ́nu méjì pérégede ni irú wọn máa ń fa àkọ̀yà. Àkọ̀ nílé tó máa ń kọ́ fún ilé idà, fún rẹ̀ ló máa fà ya pérégede. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ kí ni wọ́n bá tiẹ̀ gbé fún ẹ? Tó ní kó má ṣẹ́jú sérò. Èmi ò fẹ́ kẹ́lẹ́ igun jù o. Comment section láti máa pàdé. Gbogbo àwọn tó máa, because mo rí jọ̀wọ́ náà tó sọ pé wọ́n jí ẹgbẹ́. Àwọn olóṣèlú gbọ́dọ̀ tó ọ̀rọ̀ ta lọ lọ́run tó ti ń lọ Ìlọrin tó ti ṣe gbogbo ẹ̀. Àwọn Ìlọrin náà gbọ́n, àwọn náà ṣe làákàyè. Gbogbo fídíò yẹn la rí. Tó dé tó ń bú àwọn oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀ la rí. Ṣùgbọ́n àwọn ò fẹ́, mi ìfẹ́ dá sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn because ilẹ̀ Yorùbá will tolerate both Muslim, Christian, oníṣẹ̀ṣe, any àbáláyé, every ẹ̀sìn tó bá fẹ́ sìn, even wọ́n tó bá fẹ́ ṣe ẹ̀sìn kankan. Ilẹ̀ Yorùbá will be accommodative, will be tolerant, will be ó máa jẹ́ ilẹ̀ tó máa gba everybody láyè láti gbé. Aláàbá Nàìjíríà ṣe mọ́. Ewúrẹ́ ò lóhun ò sọmọ ìyá àgùntàn. Àgùntàn Nàìjíríà ló ní tòun òbí dúdú. Nàìjíríà ni wọ́n ti ń pa ọmọ Yorùbá tí ò sí nǹkan kan fún wa. Nàìjíríà ni wọ́n ti ń rotate, ni wọ́n sọ wá di omi. Tí wọ́n ń pò wá nínú pọ̀, tí wọn ò jẹ́ a lọ sóko mọ́. La ṣe wò pé òòṣà tó bá lè gbè mí, ṣé mi bó ṣe bá mi. Kó ní kálukú dúró láàyè ẹ̀. Ó tún fò kàṣà, ó fò gèdè. Ó tún ní wọ́n jí ẹgbẹ́ o, wọ́n ti jí ẹgbẹ́ o, kíní kan, àwọn kíní kan olúwo kan náà jí ẹgbẹ́. Fine. Àmẹ́ tó bá jí gbé. Ó tẹ̀lé òun disappear. Oníwà tó jí gbé, ó ṣà náà òun ní hòtẹ́ẹ̀lì yẹn gangan. Wọ́n ní láti ṣe findings ẹ̀. CCTV camera báwo ló ṣe jáde? Báwo ni àwọn èèyàn ṣe wọlé? Wọ́n gbéṣẹ́ fún ẹ, wọ́n padà jí ẹ gbé, wọ́n padà ṣe kíní kan, ó ṣáà disappear. And that same phone ló tún sọ pé tó pàdé pé o ti gba fóònù yẹn padà. Definitely wà táwọn tó jọ jí ẹ gbé yẹn ẹjọ́ ní contract ni o. Because kán tó jí ẹ gbé, kán tó wá pè ẹ́ fún ẹ ní àṣà jẹun. Kán tó wá pè ẹ́ dá fóònù ẹ padà fún ẹ, ẹjọ́ ní nǹkan kan papọ̀. You cannot tell us. Okay, ibo ló ti gba fóònù ẹ. Lẹ́yìn tó gba fóònù ti bí yẹn lọ́wọ́ ẹ̀ tán, báwo ni wọ́n ṣe get contact ẹ? Ta ni wọ́n pè tó fi pè ẹ́? Definitely you guys are in 1 or 2 deals together. Tẹ́ ẹ bá jọ sí ní deal ni, kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Wọ́n pè kó wá ṣiṣẹ́, kó wá ká. And you have not gone to the police to report this. Later tún sọ pé kíní ló ti ṣẹlẹ̀, ló ti ṣẹlẹ̀. I know. Àṣà jẹun ló ń wá káàkiri. Àmọ́ just leave Yorùbá nation out of your palapala. Leave even ilẹ̀ Yorùbá. Leave ilẹ̀ Yorùbá. Picture ẹ bá mi wo picture yìí dáadáa. Ṣé ní ìjọ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ayé sọ. Ìyá ní Yorùbáwùyí ò wò dáadáa ni kò jọ Yorùbá. Ọ̀ṣàkà ń ṣoko, òṣòkò ń ṣáká. Wọ́n jí ẹ gbé, wọ́n release ẹ, wọ́n fún ẹ fóònù ẹ padà. Ibo ló ti lọ gba fóònù ẹ? Èmi ò fẹ́ bẹ́ẹ̀ dá sí ìyẹn o, so tí má bẹ́ẹ̀ dá sí, tí n bá analyze ẹ, ẹ̀yin tèmi tó fẹ́ kan analyze ẹ. Ẹ bá mi kọ sí comment section. Màá gbé wá, màá pín báyìí ní gbogbo ọ̀rọ̀ tó sọ. Màá pín. Táwọn èèyàn á rí ẹ báyìí pé á yọ irọ́ tó wà ń bẹ̀ kúrò. Tó pònú bá ń rojọ́, Asíndẹ̀mádé kọ́ ló máa da. Ṣùgbọ́n àwọn ò fẹ́ wàhálà ṣe ilẹ̀ Yorùbá á tù wá lára. Ilẹ̀ Yorùbá á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Ojú yín ló máa ṣe. Kò ní ṣẹ̀yìn, àwa ò fẹ́ kú yín. Ṣé ilẹ̀ Yorùbá yìí á jọ ríra wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ á padà gbálẹ̀ Yorùbá
tiyín kọ́ lákọ̀ọ́kọ́ àwọn kan ti ń ṣe látàyè gbọ̀ngàn kó tó dìsìn tó bá wá mọ̀ ní Aláàfin Ọ̀yọ́ bàbá Kejì tó kú ní last year bàbá Kejì ọkọ̀ bákan náà bàbá Kejì ó wà ní ààfin Aláàfin Ọ̀yọ́ ó kú ní at the age of 120 years ṣé ọmọ kékeré ní bàbá Kejì bàbá Kejì kú ní at the age of 120 years tó o bá mọ̀ kó lọ mọ̀ àwọn kan ní age yẹn gan kan ní wọn get it right ni because bàbá sọ pé Aláàfin 5 lòun ti bá jayé ara tó ń sọ nìyẹn tó pẹ́lẹ̀ òyìnbó ni déètì bàbá máa gbé jáde nínú kọ̀ǹpútà ni birth certificate ò sí wọ́n kàn wá àwọn agẹ́mẹ́tì wa papọ̀ èyí kan dẹ̀ bílí pé máa sọ̀tàn burúkú fáwọn ọmọ wa káwa wá dákẹ́ kò ní possible ṣó ti gbọ́ má bínú mi ò bá jà wá o ṣó pé mi ò bú ẹ mi ò fẹ́ jà o tó pé mi ò bá ẹ fa wàhálà mi ò dẹ̀ gbé bìlísì dání tó bá mọ̀ pé ó fẹ́ bú mi o lè tẹ́ mi sórí àtẹ kò máa bú mi o gbòyìn lè máa ń fèèyàn ṣe fracas mi kàn wá ṣàlàyé fún ẹni pé ilẹ̀ Yorùbá ti wà ní donkey years mo ṣe dárúkọ látọ̀rí bàbá wa Ọ̀rànmíyàn àwọn Aláàfin Ọ̀yọ́ àwọn ọba Ifẹ̀ àwọn Síjúadé Olúbùṣe àwọn Ládìgbòlù Aláàfin Ọ̀yọ́ àwọn Aláàfin Ṣàngó àwọn gbàwo làwọn Èṣù ti wà àwọn Ọya àwọn Bàtálá àwọn Bàtáṣà àwọn Olúkòso Àyàrá aná pásítọ̀ ni ẹ́ mo rí yẹ gbogbo tó ń ṣe àárí gbogbo ẹ lárí àwọn akànwó pé wẹ́ ẹ̀yin náà máa rẹ́lífàǹtì ni kò síṣẹ́ nílùú ìlú le Nàìjíríà le ẹ̀yin náà máa rẹ́lífàǹtì òun ṣe babaláwo òun ṣe pásítọ̀ òun tún tẹ̀lé àwọn àfáà káàkiri ń jọ̀wọ́ freedom of religion gbọ́dọ̀ wà o bá fẹ́ ṣe 10 religions continue but spread Yorùbá nation out of your mouth kí ni mo sọ fún ẹ Yorùbá nation mú kúrò ní ẹnu ẹ ó ti gbọ́ kò bá jáde o Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ o if you are seeing me for the first time and you don't know me I am the one and only Akalolo of Yorùbá land àtàwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọ lọ ìyọlẹ́yìn lèmi tí ò pé méjì abẹ ni ọmọ ò ṣe pààrọ̀ bí èèyàn bá máa pààrọ̀ ọ̀rọ̀ àwa yìí adéwájú ìjọba ẹ wọ ẹ kàn sí mi pẹ̀lú aṣọ òkè yín tó bá nídìí aṣọ òkè ẹ kàn sí wa tẹ́ bá nídìí àǹkárá tó ti rán kalẹ̀ lóríṣiríṣi àwọn scarf orí mi títà ni ẹ̀yin lè máa sanwó shipping fún ara yín àwọn kọ́ la máa sanwó shipping fún yín àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń dìde tá à ń gbé lárugẹ tá à ń fà lẹ́sẹ̀ sókè àwọn ni wọ́n ń ṣe aṣọ yìí tí mo dẹ̀ ń bá wọn tà so Ọlọ́run ti ẹ̀ ṣe àpótí ẹ̀rí Násárẹ́tì ọmọ Násárẹ́tì ni ẹ kì í ṣe àpótí ẹ̀rí ilẹ̀ Yorùbá àpótí ẹ̀rí Násárẹ́tì lórúkọ ẹ you go ahead continue be your àpótí ẹ̀rí Násárẹ́tì just spare us of your pàlàpàlà bí jákujàku tẹ̀ ń ṣe àwọn ọ̀tàn burúkú tẹ̀ ń pa ọ̀tàn burúkú ṣé àbẹ̀kẹ́ wọn ti recognize ẹ̀yin náà ẹ má pàtàn òṣì ẹ wo if you have not subscribed to this YouTube channel you better subscribe get a notification bell yín torí bíbí Yorùbáwùyí ọmọ ìjọmọ lọ yóò lóye you know I love you I know and I know you love me see you on my next show yeah ṣe show me.